dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá ayérayé, bàbá wa ọ̀run, a ṣe yín lọ́ba fún àánú àti ojú rere. A dúpẹ́ nítorí ẹ tún jẹ́ ká rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹwàá. A sì dúpẹ́ gbogbo àwọn ogun tí ẹ ṣẹ́ fún wa, àwọn ogun tí a fojú rí àti èyí tí a kò fojú rí, ogun tí ẹ̀yin Olúwa mú wa kí a borí rẹ̀. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. Ọ̀rọ̀ náà tí a ò gbéyẹ̀wò léni, Olúwa jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, ìní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 22 oṣù kẹwàá. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé o ní láti jìjàkadì, o ní láti jìjàkadì. Àmú àkọ́sórí wa nínú ìwé Genesis orí 22 ẹsẹ̀ 22. Ìwé Genesis orí 22 ẹsẹ̀ 22. Ó sì wí pé a kì yóò pe orúkọ rẹ ní Jákọ́bù mọ́, bí kò ṣe Ísírẹ́lì, nítorí ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà, ìwọ sì borí. Nígbà tí a mú Bíbélì kíkà wa bákan náà nínú ìwé Genesis orí 22 ẹsẹ̀ 24 títí dé ẹsẹ̀ 29. Ó sì kù Jákọ́bù nìkan. Ọkùnrin kan sì bá jìjàkadì títí ó fi di àfẹ̀mọ́júmọ́. Nígbà tí ó sì rí pé òun kò lè dá, ó fọwọ́ kàn án ní ihò egungun itan rẹ̀. Ihò egungun itan Jákọ́bù sì yẹ̀ ní oríkèé. Bí ó sì ti ń bá a jà ìjàkadì, ó wí pé, jẹ́ kí èmi kí ó lọ, nítorí tí ojúmọ́ tán o. Òun sì wí pé, èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ, bí kò ṣe pé ìwọ bá bùkún mi. Ó sì wí pé orúkọ rẹ̀. Òun sì dáhùn pé Jákọ́bù. Ó sì wí pé a kì yóò pe orúkọ rẹ ní Jákọ́bù mọ́ o, bí kò ṣe Ísírẹ́lì, nítorí ìwọ bá Ọlọ́run àti ènìyàn jà, ìwọ sì borí. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ẹ̀kọ́ tó lágbára wà nínú ìwé àwọn ọba kejì orí 2 ẹsẹ̀ 1 dé 15 tí mo máa ń fẹ́ràn láti fiyèsí. Èlíjà fún Èlíṣà ní ìlàkalẹ̀ tí ó gbọ́dọ̀ tẹ̀lé láti rí ìlọ́po méjì bí ó tilẹ̀ jẹ́ pé ó ti sin Èlíjà fún ìgbà pípẹ́ o. Tí Èlíṣà kò bá mú ìlàkalẹ̀ kan ṣoṣo náà ṣẹ, kò lè rí ohunkóhun gbà láti ọ̀dọ̀ bàbá rẹ̀ nígbà tí lílọ rẹ̀ tí ó ti tó. Ọ̀pọ̀ ènìyàn rò wípé ìre láti ọ̀dọ̀ ènìyàn Ọlọ́run tó lágbára, òun nìkan ti tó lágbára nìkan ó ti tó láti sọ wọ́n di ẹni ńlá o. Bẹ́ẹ̀ ni, ìre náà lágbára lóòótọ́, ṣùgbọ́n tí ènìyàn kò bá jìjàkadì fún ìsọdi ńlá rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ yóò wà lójú kan náà síbẹ̀ ni o. Bàbá rẹ lè ti yanjú àwọn nǹkan fún ọ, ṣùgbọ́n o ní láti ja àwọn ìjàkadì tirẹ̀ láti ṣe tí o bá fẹ́ ní àǹfààní sí àwọn nǹkan náà. Nínú ìwé Genesis orí 27 ẹsẹ̀ 26 títí dé ẹsẹ̀ 30. Ísákì ó súre fún Jákọ́bù pẹ̀lú ìrètí kò ṣeé yí padà. Dájúdájú Jákọ́bù yóò di ẹni ńlá nítòótọ́ o. Ẹ̀wẹ̀, ó ní láti jìjàkadì láti gba ìyípadà orúkọ ní èyí tí ó mú kí ó yẹ fún àwọn àǹfààní ire tó ti gbà. Èyí ni ó jẹ́ kó yẹ fún àwọn àǹfààní ire tí ó ti gbà lẹ́nu bàbá rẹ̀. Ìwé Genesis orí 22 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 20. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn olówó rò pé torí àwọn òbí wọn ó ti lówó, wọn kò lè tòṣì mọ́ láéláé. Ìtàn kún fún oríṣiríṣi àpẹẹrẹ àwọn ènìyàn tí òbí wọn jẹ́ olówó gidi ṣùgbọ́n wọ́n padà tòṣì o. Tí o kò bá jìjàkadì fún ìsọdi ńlá tirẹ̀, ìwọ yóò padà pàdánù èyíkéyìí ogún tí a bá fi sílẹ̀ fún ọ. Àwọn olùṣọ́ àgùntàn kan rò wípé ìfàmì òróró yàn àwọn òbí wọn ó mú wọn kí wọ́n jẹ́ ẹni tí èṣù kò lè fọwọ́ kàn, tí ó sì fún wọn ní ìdánilójú pé wọn yóò dé ọ̀run rere. Ẹ̀wẹ̀, ìwé Èzíkíẹ́lì orí 22 ẹsẹ̀ 20 ó wípé ọkàn tó bá dẹ́ṣẹ̀ yóò kú o. Tí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, òdodo tàbí ìfàmì òróró yàn bàbá rẹ kò lè bò ọ́ o. O gbọ́dọ̀ pàdé Ọlọ́run fúnra rárá rẹ kí o sì ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀
tí o bá fẹ́ láti jẹ́ kí o sì jẹ ìgbádùn àwọn àǹfààní ohun tí bàbá rẹ gbé. Láìsí Pa Josiah Akíndayọ̀mí, o lè má mọ Adébóyè lónìí o. Mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo pé nígbà tí mo jẹ́ àtúnbí ní nínú ìjọ RCCG ni o. Ọlọ́run mú mi wá sí ìjọ májẹ̀mú, mo sì gùnlé májẹ̀mú náà títí láti di ẹni tí mo jẹ́ lénìí. Ẹ̀wẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé májẹ̀mú náà wà níbẹ̀, tí mi ò bá jìjàkadì fún un, mi ò lè ṣe àṣeyọrí láé. Mo ní láti gbààwẹ̀, mo gbàdúrà o, mo ṣe ìṣọ́ òru o, mo sì ṣiṣẹ́ kárakára. Mo lo gbogbo ohun tí mo ní, mo sì ṣe bẹ́ẹ̀ lónìí nítorí mo mọ̀ pé májẹ̀mú náà yóò lọ lásán tí mo bá kọ̀ láti jìjàkadì fún ara mi. Olùfẹ́, tí o bá fẹ́ láti ní ìrírí àwọn ìbùkún tí Ọlọ́run ti ṣètò láti ràn ọ́ lọ́wọ́ kí o lè ṣe àṣeyọrí, gbáradì láti jìjàkadì fún ara rẹ. Kókó ọ̀rọ̀: má ṣe rẹ̀wẹ̀sì nígbà tí o ní àǹfààní tó yàtọ̀. Jìjàkadì láti ṣe àmúlò àǹfààní náà. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti jìjàkadì kí n lè gba àwọn ohun tí o ti ní fún mi ní ìpamọ́. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Ẹ má ṣe jẹ́ kí n ṣojo, ẹ má sì ṣe jẹ́ kí n ṣe ọ̀lẹ. Ẹ̀mí ẹ̀rù ni kí ẹ̀yin Olúwa kó mú kúrò nínú ayé mi, kí n lè ja ìjàkadì gba gbogbo àwọn ẹ̀tọ́ mi tí ẹ̀yin Olúwa ti ní ìpamọ́ fún mi. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìka àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.